Nàíjíríà gba ipò mẹ́rìndínlógójì nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ lágbàáyé. Orílẹ̀-èdè Nàíjíríà ti wà ní ipò kẹrìndínlógójì nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ ní Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipò kẹrìndínlógójì nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ ní àgbáyé. Èyí ló máa jẹyọ nínú àtẹ̀jáde kan tí àjọ Transparencyinternational tó máa gbé jáde láti fi ṣe ìgbéléwọ̀n àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu gbilẹ̀ níbẹ̀ fún ọdún 2025. Ipò kejìléníogóje 142 ó ní Nàìjíríà wà nínú àwọn orílẹ̀-èdè méjìléníọgọ́sàn-án 182 tí àjọ náà ṣe àgbéyẹ̀wò wọn láti mọ àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu kò wọ́pọ̀ níbẹ̀. Gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n àjọ náà, pọ́ìntì mẹ́rìndínlọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún ó ní Nàìjíríà ní, èyí tó jẹ́ ọ̀kan náà pẹ̀lú orílẹ̀-èdè Cameroon, Guatemala, Guinea àti Papua New Guinea. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, èyí ṣe àfihàn ìpèníjà tó ń kojú ìṣèjọba. Ìwádìí náà ṣe àfihàn pé orílẹ̀-èdè Denmark òun ló léwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu kò wọ́pọ̀ níbẹ̀. Lẹ́yìn náà ló kan Finland, Singapore àti New Zealand. Kò sí orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà kankan níwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu kò wọ́pọ̀ níbẹ̀, tí èyí sì túmọ̀ sí pé àwọn orílẹ̀-èdè Áfíríkà wọ́n ní iṣẹ́ púpọ̀ láti ṣe lórí ètò ìṣèjọba fún ọdún 2025. Àwọn orílẹ̀-èdè tó léwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu pọ̀ níbẹ̀ jùlọ ní àgbáyé ní South Sudan, Somalia àti Venezuela. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìpèníjà yìí, adarí ẹ̀ka ilẹ̀ Áfíríkà ní àjọ Transparency International, Paul Banoba, ó mà sọ wípé àwọn aláìní ó ní ìwà àjẹbánu tó ń wáyé lẹ́ka ìjọba ìní ń ṣe ìpalára fún jùlọ. Ó ní àwọn ìjọba nílẹ̀ Áfíríkà wọ́n nílò láti tètè gbé àwọn ìgbésẹ̀ láti rí dájú pé wọ́n fòpin sí àwọn ohun tó mú ìwà àjẹbánu gbilẹ̀ kí wọ́n tó mú ìgbèrú bá àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìwà gbangba làṣà ń ta, ó gbọ́dọ̀ jẹ́ àmúlò láti dáàbò bo àwọn aráàlú àti ṣíṣe ìrànwọ́ fáwọn aláìní. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.